ìṣọ̀lá gbàbí mọ́ gbàbẹ̀. gbàbẹ̀ mọ́ gbàbí. gbàbí mọ́ gbàbẹ̀. gbàbẹ̀ mọ́ gbàbí. ẹni tó bá ń yọ ó máa yọ̀ láyọ̀jú. ẹni ẹni bí ń pa ó máa fi ṣèbínú. kó má má fi ṣe bínú. ẹni bí ń pa ó máa fi ṣèbínú. bó jẹ́ ilẹ̀ lánà. Sayọ̀ mọ́ níwọ̀n. bó jẹ́ ilẹ̀ lónìí. Sayọ̀ mọ́ níwọ̀n. ẹ mọ́ bara jẹ́ ẹ̀ńọ́. ọba tó dá yan kó jẹ́ gbàgbé ra pélé ṣinṣin. ọba tó láì ṣèké ń bọ̀ wá pèsè o. ẹ kú ilé làkàrà lé, ẹ kú oko ní àkàrà oko, ẹ kú ọ̀nà ní àkérò ọ̀nà. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí káàkiri gbogbo àgbáláyé. ọdẹ òdùbí ṣe àlàáfíà lẹ́wà, àlàáfíà yín kò ní di fíafíà. ìbẹ́lẹ́dùmarè ọba tó dá ayé òun ọ̀run, ọlọ́run àwọn ọlọ́run, ọba àwọn ọba, ọba tí kì í yí padà, ọlọ́run tí fi ọba jẹ, ọba tó dá mi sí, ọba tó jẹ́ ká ẹ lè máa wò mí lónìí, ọba tó yẹ ká ẹ lè máa gbọ́ mi, tó yẹ kí èmi náà lè máa wá sórí ètò ìbí tòní. Kábíyèsí Elédùmarè. Lónìí a wà lọ sínú ètò ìyànjú ni a fẹ́ gbà wá lónìí. Láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan àwo ìsọmọlórúkọ ní ilẹ̀ Yorùbá. Lónìí ohun tí a fẹ́ gbéyẹ̀wò ni èdè ọ̀rọ̀ wa, ọ̀rọ̀ Yorùbá sísọ àti àwọn àṣà wa kan tí ó dàbí pé a ti lọ jù sí ìsàlẹ̀ àpótí aṣọ wa. Ẹ wá má gbàgbé kí n tó tẹ̀síwájú, ẹ má gbàgbé láti wò ìsàlẹ̀ fọ́nrán yẹn, ẹ rí ibi tí wọ́n fi kọ subscribe sí, ẹ tẹ bọ́tìnì subscribe àti àmì àtàǹpàkò ọmọ kárìkù iṣẹ́ tó wà níbẹ̀, ẹ tẹ eléyìí náà kí ẹ fi máa fi eléyìí ẹ fi máa gbé wa ní àrùgẹ láti máa tẹ̀síwájú. Méjìlá àgbéyẹ̀wò á wo èdè Yorùbá ní sísọ, á sì tún wo orúkọ Yorùbá. Ṣe mọ̀ pé orúkọ ni àparí. Tí a bá wo àyíká wa ní òde ìsìn, á rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n sọ ọmọ wọn ní orúkọ Yorùbá mọ́. Ó ti di kán máa sọ orúkọ ọmọ wọn, kán máa sọ orúkọ ọmọ wọn ní Smith, kán máa sọ ní John, kán máa sọ ní Cynthia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹlòmíì ó tiẹ̀ yóò kọ Yorùbá gan padà, yóò sọ ìbùkún, yóò sọ ní blessing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi ò sọ pé àwọn orúkọ yìí, mi ò sọ pé wọ́n burú jáì, ṣùgbọ́n èyí tèmi fẹ́ òye tí mo fẹ́ jẹ́ kó yé wa ni pé tí a bá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn orúkọ yìí ní orúkọ Yorùbá, ó dùn létí, ó sì ní ìtumọ̀ jọjọ. Bí àpẹẹrẹ èyí tí mo sọ ṣáájú tí mo ní blessing, tá a bá sọ ọmọ ní blessing, ìbùkún, ìtumọ̀ rẹ̀ nu. Ṣùgbọ́n tí Yorùbá ò bá sọ, Yorùbá ò ní dúró lórí pé à ń sọmọ ní blessing nìkan, Yorùbá ò dúró lórí pé ìbùkún Olúwa ni Yorùbá ò sọ. Èyí tó túmọ̀ sí pé ìbùkún Ọlọ́run Elédùmarè. Blessing kí ni? Ìbùkún kí ni blessing? Ìbùkún lásán ló kàn jẹ́. Bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ orúkọ Yorùbá lórí báyìí. Orúkọ Yorùbá kan dúró ní ọ̀nà kan, kò sì sí nǹkan kan tí ó burú jáì nínú kí a máa sọ ọmọ wa ní orúkọ tí í ṣe orúkọ títí wa. Tẹ́ bá wo ètò òṣèlú ilẹ̀ Amẹ́ríkà, ẹ rí àwọn kan jẹ́ Wizarski, ẹ wo orúkọ tó ní í ṣe pẹ̀lú bóyá àwọn ará Poland tàbí àwọn ará Russia ni. Ẹlòmíì jẹ́ Weinstein, orúkọ tó ní í ṣe pẹ̀lú ti ilẹ̀ Júù ni, tí í ṣe ilẹ̀ Israeli. Eléyìí bóyá ẹjọ́ kọ òyìnbó, ẹjọ́ kọ Yorùbá, kò ní kó òyìnbó wò yín kó sọ pé ẹ ti di òyìnbó bíi tòun o, ti aláwọ̀ funfun. Ẹbẹ̀ ráwọn ọmọ àwọn tó ń bí sọ̀hún, gbogbo aláṣà ń wo gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbálá ayé, tí gbogbo àwọn èèyàn tí wọ́n ń jáde, tí wọ́n ń ké, tó ń pariwo tantan ní ẹnujọ́ mẹ́ta yìí lórí bí àwọn tí ó jẹ́ aláwọ̀ funfun tí wọ́n ṣe ń ṣe sí àwọn tí ó jẹ́ aláwọ̀ dúdú. Gbogbo àwọn tí wọ́n kú, tẹ́ bá wo àwọn tó kú, ẹ rí i pé kò sí kankan tó jókòó Yorùbá nú wọn, àwọn tó ń pa. Èyí tí ó fa ìjọ̀gbọ̀n tí ó jẹ́ káriwo ń pọ̀ gan, èyí tó ń pè ní Floyd èso kọ Yorùbá, ọkọ̀ ìbò náà ni.
pẹ̀lú bó ṣe ń dóko èbó tó. Ṣé ń gbọ́ ọlọ́pàá rí ó sọ pé ó kọ́kọ́ béèrè orúkọ rẹ̀ pé orúkọ ọmọ Nàìjíríà ló ń jẹ́ àbórúkọ èbó. Eléyìí ò sọ pé ká dájọ́ ẹnikẹ́ni lọ. Ojú tán fi wọ̀ bójókọ Yorùbá náà fi wọ̀ bójókọ èbó. Ó sì wá dáa kó léèyàn tó darapọ̀ mọ́ kó níbi tó ti wá ju pé kéèyàn wà láì ní orísun lọ. Tẹ́ bá ṣe ìwádìí, tẹ́ bá wò káàkiri, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dúdú tí wọ́n bí sí ilẹ̀ aláwọ̀ funfun, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí ibi tí wọ́n ti ṣẹ̀ wá, tí wọ́n ń ṣèwádìí tí wọ́n wò àwọn tó jẹ́ pé wọ́n ti kó lọ láti ayé ogun ẹrú tí wọ́n kó lọ ní ayé òwò ẹrú. Gbogbo wọn náà tó ti ṣe ìwádìí ibi tó ti wá sí ilẹ̀ Nàìjíríà wa níbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ náà ti ṣe oríṣiríṣi ìwádìí tán ṣàfẹ́ mọ ibi tán ti wá. Ábìlìtà ṣe ẹ̀yin tí ẹ wá mọ ibi tẹ́ ẹ ti wá, tẹ́ ẹ mọ orísun yín, ẹ wàá sọ kìíní. Mo wo ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ní àìpẹ́ yìí, ìfàlẹ́wò olóògbé ẹlẹ́sẹ̀ Kúbí Òjó ni Muhammed Ali. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún ní ilẹ̀ Ireland ní bíi ọdún bíi mélòó kan sẹ́yìn, ó dàbí ní 1972 ni wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí. Wọ́n ń béèrè ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ló ti ń sọ pé wọ́n ń béèrè tó fi ṣe yí orúkọ ẹ̀ padà, tó fi ṣe kinní kan tí ò fi ṣe kinní. Nǹkan tó sọ, ìdáhùn tó sọ, ó ní kódà ó wù ú bí ó ṣe jẹ́ pé àwa ń dókọ wa táàrí orúkọ wa jẹ́. Ó láwọn orúkọ tàwọn jẹ́ bí káwọn kan mọ̀ pé àwọn ní clay kan pé kinní kan tó tẹ́ bá lọ sí ilẹ̀ adúláwọ̀ tí ṣe ilẹ̀ Áfíríkà, ẹ̀rẹ̀ tó ń jẹ́ Lumba, ẹ̀ tó ń jẹ́ Káyọ̀dé, ẹ̀ tó ń jẹ́ bí àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn. Ó ní ẹ̀dá àwọn tó ń jẹ́ orúkọ yìí bẹ́ẹ̀ lọ sí Russia ó jẹ́ orúkọ rẹ̀, bẹ́ẹ̀ lọ China ó jẹ́ orúkọ rẹ̀. Ṣùgbọ́n àwọn nìkan làwọn ò tiẹ̀ wá ní orúkọ kan tí ó tọ́ka sí pé ibi ẹ̀ ti wá lélẹ́yìí. Tẹ́ bá wò kò sí ipò tí ọmọ China lè wà, kò sí ibikíbi tó lè wà, yóò jẹ́ orúkọ ìlú rẹ̀. Àwọn tí ó fẹ́ díje lábẹ́ àsíá Democrat fún ipò olórí orílẹ̀-èdè ní Amẹ́ríkà tí ó kọjá, lára àwọn tí ó ń tó díje pẹ̀lú Joe Biden, ẹ rí i pé lára wọn ọkùnrin kan wà níbẹ̀ tó ń jẹ́ Wong ṣàṣekọ èbó orúkọ àwọn ará China ni. Bẹ́ẹ̀ sì ni àwọn aláwọ̀ funfun náà tó máa ń fojú wo àwọn ará China, wọ́n máa ń fojú wò wọ́n pé wọ́n ṣètò, wọ́n máa pè wọ́n láwọn tó yẹ́lò ni wọ́n pè wọ́n. Tí a bá rí, ó dáa ká dúró gẹ́gẹ́ bá a ṣe jẹ́, ó dáa ká dáhùn èdè wa, orúkọ wa nítumọ̀. Ẹ̀yin wá ní pé kẹ́ wá gbìyànjú láti fún orúkọ yẹn, láti jẹ́ kí orúkọ òun kó jẹ́ orúkọ tí gbogbo èèyàn tí wọ́n fẹ́ mọ̀, tí wọ́n fẹ́ darapọ̀ mọ́. Tẹ́ bá orúkọ bàbá Wọlé Ṣóyínká, gbogbo èèyàn tó bá wà láàrin gbogbo àgbáláyé, bọ́ọ̀mọ kan jẹ́ Wọlé Ṣóyínká lónìí, bó jẹ́ Ṣóyínká, ó dá mi lójú pé tí èèyàn bá lọ sí ìlú òyìnbó tó bá ní òun jẹ́ Ṣóyínká, tó bá ń sùgbà tí ó bá sọ̀rọ̀ bíi méjì, wọ́n lè béèrè pé Ṣóyínká wo ni ìwónú àwọn Ṣóyínká. Ṣóyínká ìsàsóde oko èbó, orúkọ Yorùbá ni. Tẹ́ bá wo oríṣiríṣi tí ẹ̀yin gangan fúnra yín, ẹ gbìyànjú láti gbé orúkọ yìí lárugẹ. Kójú ohun tó yẹ pé òyìnbó gan yóò fẹ́ mọ̀ jẹ́ orúkọ ọ̀hún. Yẹ pé òyìnbó gan orúkọ bẹ́ẹ̀ jókòó èbó, àwọn tó sì yí orúkọ wọn padà sí àwọn orúkọ bíi àwọn orúkọ Hébérù, bí àwọn orúkọ bíi John, bíi David àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi ò ní nǹkan tó burú wà ń bẹ. Ẹlòmíì yóò mú orúkọ àbísọ rẹ̀, yóò sọ ẹgbẹ́ kan, yóò mú orúkọ ẹ̀, òun ni ó sọ di orúkọ ilé, orúkọ Hébérù lásán ni. Torí ẹni tó jẹ́ onígbàgbọ́, tó jẹ́ Kìrìsìtẹ́nì, ẹni tí ń ṣe ẹ̀sìn ìbílẹ̀, ẹni tí ń ṣe ẹ̀sìn Mùsùlùmí, tó sì jẹ́ Hébérù, yóò sì ń jẹ́ àwọn orúkọ tá à ń sọ yìí. Sí nínú èmi ò rí nínú Bíbélì wípé dandan o ẹ gbọ́dọ̀ jẹ́ orúkọ yìí. Ó kàn dà wípé a fẹ́ràn láti tara wa lẹ́rù, láti wò pé àwa kò sí bí a ṣe jẹ́, a lè wà lókè káwọn èèyàn máa wò wá báyìí,
àwa gbọ́dọ̀ mọ wo àwọn èèyàn lókè ni kàn wó pé tá a bá ti jó kan eléyìí ó sọ pé èyí tó ṣe pàtàkì jù ó ní pé ọkàn tí ẹ fi ń sin Ọlọ́run. Àwọn tó jẹ́ Kristẹni ọkàn tó fi ń sin Ọlọ́run, èmi tí mo jẹ́ Kristẹni báyìí ọkàn tí mo fi ń sin Ọlọ́run ló ṣe pàtàkì. Báwo ni mo ṣe ń sin Ọlọ́run mi? Ṣé mò ń sin Ọlọ́run ní gbangba tí mò ń rẹ́rìn sáwọn èèyàn ní gbangba, mo wá lọ sí kọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tí ò dáa? Eléyìí ló ṣe pàtàkì jù. Kẹ́ pé báwọn èèyàn ṣe ń rí mi ìta náà mo ṣe gbọ́dọ̀ jẹ́ nínú ilé. Kéde pé àwọn èèyàn rí mi bíi áńgẹ́lì níta, ṣùgbọ́n nínú kọ̀rọ̀ yàrá mi ìwà tí mò ń wù ó burú jáì, wọn tí ẹ gbọ́dọ̀ gbọ́. Èyí tó ṣe pàtàkì jù nìyẹn. Ọkàn yín gangan àti ìbáṣepọ̀ yín pẹ̀lú Ọlọ́run. Kì í ṣe orúkọ tẹ́ ń jẹ́ ọ̀gbọ́n yìí orúkọ ẹ padà gan kó kúkú máa pèrè lọ́lọ́run gan pàápàá. Tí ọkàn rẹ ò bá mọ́ pẹ̀lú Ọlọ́run ó kàn tanra rẹ jẹ ni. Ẹni yìí ni wọ́n máa fi àdàgbà ìtọ̀rọ̀ sí lónìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe àtúnṣe níbi tí ó bá ti dára. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a tún máa tẹ̀síwájú, a wo nǹkan míì tí a ó bá tún gbé yẹ̀ wò. Kí n tó lọ ẹ má gbàgbé láti wo ìsàlẹ̀ fọ́nrán yẹn wo ibi tí wọ́n kọ subscribe sí. Tẹ bọ́tìn subscribe kí ẹ sì tẹ àmì àtàǹpàkò ọmọ káríkú iṣẹ́ tí ó wà níbẹ̀. Ẹ wá má gbàgbé àsìkò tá a wà yìí o. Ẹ jẹ́ á múra tó ká mójútó ìlera wa, ká ṣe ìmọ́tótó. Wọ́n ní ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ bó ṣe ń borí ooru. Ó dìgbà kan náà.